تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وبالآخرة ولكم فيها ما تشتهي أنفسكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وبالآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. صدق الله العظيم. لا إله إلا الله محمد رسول الله بهم يا علي لا يوهي فطول عمر سليمان سيدنا ورسول الله عليه السلام. اللهم صل على سيدنا محمد وقل الخواتم لما سبق نازل لك ولا دل صراط عليكم وعلى آله أكرم العظيم. سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتي لما سبق النادر العاقب بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. آمين. هادية من إليك يا رصول الله صلى الله عليه وسلم.
Aki Ọlọ́run. Allahu akbar. Ayan Nabi wa Muhammad. Sallallahu alayhi wa sallama. Alekun yọ́nú Ọlọ́run àtànú ẹ̀. Kọ́ba Sheikh Ahmed Tijani. Radiyallahu ta'ala anhu. Maulana Sheikh Al-Haj Ibrahim Niyaz. Radiyallahu ta'ala anhu. Sheikh Abu Bakr Siddiq Al-Miskin Billah. Sahibul Idrak radiyallahu ta'ala anhu. Kọ́ba bawa صائب ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري تغمده الله برحمته آمين. كبابا ومرؤوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الحدبي رحمة الله عليه. اللهم مسا ولا gbogbo àwọn bàbá tí adarúkọ ta tọrọ fún tí wọ́n ti sílẹ̀ tọ́ Ọlọ́run ọba lọ tí Ọlọ́run ọba tó sì gbàgbọ́ wọn bàbá wa tí atorí wọn jòkó ń rọ̀lẹ́ yìí bàbá wa Fadilatu Sheikh Al-Haj Imam radiyallahu ta'ala anhu. Hasan radiyallahu ta'ala anhu. ọ̀rẹ́ ọlọ́mọsábà yọ́nú sí wọn. Àmín. gbogbo ntí àwọn àgbàlagbà ń ṣe nídìrẹ́bẹ̀ láti jẹ́ ẹjọ́ títí tí ó fi di ní òní ọlọ́mọsàmúládà gbogbo ẹ̀ bá wọn. Àmín. àbárkọ́lá àwọn ẹni ọlọ́run. Àmín. bókẹ́ àwọn àlùfáà wa Fadilatu Sheikh Al-Haj Ustaz Sahabil Hamidi Bashar adamallahu hayatahu. Al-Arbaji adamallahu hayatahu. ọlọ́run kí ọjà rí yín pẹ́. Àmín. àbárkọ́lá àwọn ẹni ọlọ́run. Àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. bókẹ́ àwọn àlùfáà wa imam Suraqa. As-Suraqa adamallahu hayatahu. ọlọ́run bá dótì. Àmín. bókẹ́ àwọn ìmáàmù wa Arfudin ọlọ́mọsàjà rí pẹ́. Àmín. àwọn Sheikh wa Usman adamallahu hayatahu. ní ẹgbẹ́ àlàáfíà mi bókẹ́ àwọn bàbá wa Àtúkùtì adamallahu hayatahu. ọlọ́mọsà wọlé àwọn tí ẹ tara wọn jáde. ọba tó fi síbẹ̀ máa mú yín kó ń bẹ́ẹ̀. Àmín. járe yín pẹ́. Àmín. ìyájà àlùbáríkà yín pẹ́ ọlá àwọn ẹni ọlọ́run. Àmín. bókẹ́ àwọn afọwọ́ Sheikh Labib adamallahu hayatahu. ọlọ́run bá dótì. Àmín. gbogbo àwọn tí àwọn ń jẹ́ ọmọ bàbá wa tí wọ́n lọlé látọ̀dọ̀ Khalifa Abdul Hakim kárùbó tí ń jẹ́ ọmọ bàbá lọ́kùnrin gbogbo tí ń jẹ́ ọmọ bàbá lóbìnrin àtàwọn ìyàwó tí wọ́n bá fi lẹ̀ ọlọ́mọbẹ̀yìn wọn jẹ́ o. gbogbo ẹ̀yin olùfẹ́ ọlọ́run kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa jama wa lọ́kùnrin lóbìnrin salamullahi alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wa kulli alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khayrun amma yushrikun. wa kulli alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khayrun amma yushrikun. Rabbi awsini an azkurani matakan lati arhamta alayya وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. رب أوزعني أن أشكر لي وكذا التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا الحمد لله الذي أبهنا الحسنى إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا
ربي قد إني مدي على صدقي رحمكم الله وارجني مورج صدق واجعلني من لدنك سلطانا نصيرا وقم بأرجلي مدي على صدقي وارجني مخرج صدقي واجعلني من لدنك سلطانا الله أكبر الله أكبر قولوا معي الله أكبر الله أكبر إن دين محمد إن دين محمد وكتابه وكيلا وكتابه وكيلا títóbi ọlọ́run. Allahu akbar. ọlọ́run ọba tí efi tóbi gbogbo tí tóbi lọ láyé. Allahu akbar. gbígbàgbọ́ ọlọ́run ọba tí fi gbangba gbogbo nǹkan tí gbangba lọ láyé. ọ̀nà kullu man alayha fani. síbi nǹkan ṣe pọ̀ tó láyé ọ̀tán náà ni. Kullu man alayha fani. àìní tán ọlọ́run ni táwọn ó sì máa tán. níbi ń jẹ́ àsìkò ju gbogbo wa lọ kò sí bí nǹkan ṣe wá lágbára tó láyé ọ̀rẹ́ nǹkan náà ni rírẹ̀ tí ò ní rẹ ọlọ́run lọ́lọ́run fi tóbi ju gbogbo wa lọ títóbi ọlọ́run bàbá Mọ̀lánà Sheikh Adam ìtàn máa dára padà bẹ́ẹ̀ níjọ́ tí bàbá wa tó bí bàbá wa tó lọlé ìlọlé bàbá wa gbà tí wọ́n ń pè wá ní Alábí Òrè bàbá náà kú nígbà táyé ọ̀ràn kan kú sí wọn ikú náà gbóná ńjọ́ náà ẹni bá sì mọ bàbá náà àǹfààní ṣé Ádámù wá wálé àwa dó níta bàbá wa àsùkù tí ń bí ní ṣé Ádámù dó ńjọ́ náà wọ́n wá ń fi bí bàbá ní ṣètò ṣé Ádámù wá fi rinlẹ̀ wọ́n á pẹ́ ni ẹsẹ̀ orin kanjọ́ náà nínú dùrẹ́dì wọ́n ní alẹ́ ànàbìdìhùn mẹ́ni ara nínú àlùmùlá tasọ́ra fàdárọ́nà àlẹ́yìn wàrúdọ̀dọ́ ẹsẹ̀ kan orin ní ni bàbá fi dé mọ́lẹ̀njọ́ náà pé wọ́n fi yin bàbá yẹn jọ tọ́ lọlé pé bàbá kú lásìkò yìí ìwọ kọ́ni ẹni àkọ́kọ́ tí wá gíga bọ́ọ̀sì wà ní tòsí rí tó agbélé ni pé wá gíga àwọn náà ní ìdá kú kọjá lórí ẹ̀ tó sì wá fẹnu rẹ̀ gúnlẹ̀ báyìí wọ́n yin bàbá náà jọ́nà tí fi ń já pé bí bàbá náà ṣe tó ṣé Ádámù Allah ta'ala àná ẹni bá mọ bàbá dáadáa bàbá ò fẹ́ràn yẹn dípò tọ́lọ́hún ògùn ọkọ alọ́lọ́hún bùn ọ àwọn ọ̀kan yẹn kún fẹ́ bàbá ó sì ní tìyàn dípò tó ní kọ́wá ló ní torí pé ìgbà tiẹ̀ nítorí bá ń bàbá pọ́ǹtì sẹ́nìkan pé èèyàn ni èèyàn ló ń tọ̀hún ètò mo fẹ́ ló ń bẹ́nu tó bá gbèrú bàbá ẹ̀ nì lọ́wọ́ bí bàbá wa Sheikh Hasan tó wọ́n á sílé tọ́lọ́hún lọ. Rahmatullahi alayhi. bí wọn bá sì mọ bàbá wa Sheikh Hasan dáadáa a mọ̀ yìí pé ìjà àfa ń bẹ lára wọn. Allahu akbar. àwọn àgájẹ máa ń dá sàpípọ̀ pé àwọn ìṣe àjọṣe Ibrahim wáyé. Yes. níbi physical appearance wọn tí yẹn bá rí wọn pé ìjọ ni Ọlọ́run ń bẹ lára bàbá náà. bàbá náà wà lọlé wáàsí tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ báyìí èèyàn máa wáyé èèyàn máa kú kéèyàn wáyé ẹni bá ti wáyé kú náà ni àwọn tí èèyàn bá wáyé kíkó láyé kọ́ lọ́rọ̀ nítorí àgbọ́yé àwọn èèyàn kò lérí ẹ̀ àwọn kan nítorí mú wọn fi àkú ní pé àwọn pé kú ní fanáwùlì àbàdíyà nígbà tí àbá ti kú ti tán náà nu kò tún sí nǹkan kan mọ́ àwọn àfẹ́ ẹlẹ́sìn àwọn kò sí wọn lẹ́nu pé kò lè jẹ́ bẹ́ẹ̀ bá a bá kú kọ̀ tán síbi kú àìní tán síbi kú ni
tẹ́ẹ̀fì mọ̀ pé ọ̀tásíbi kú á tún pàdé wọ́n tún dá wa padà nítorí gbèsè ẹ̀mí mẹ́rin ni wọ́n ka ìrìnàjò ọmọ èèyàn láyé wọ́n ní mọ́tù kọ́bílà lè hayat ó ti kú kó tó dá láyé wàlẹ̀ hayat bá dà ní mọ́tù nígbà òkú tán ó tún wá sẹ̀mí lẹ́yìn ikú nítorí ọ̀tọ̀ sẹ̀mí ó tún wá kú mọ́tù bá dà lè hayat ó tún kú èyí tí wàá jẹ́ ìsẹ̀mí ẹlẹ́ẹ̀kẹrin wá ní hayatu lamauta bàdà mẹ́rẹ̀ẹ̀rin yìí tí a bá ti sẹ́gbẹ̀lẹ̀ alukurani kò sí ìta alukurani òfin àwọn akéwò ṣe rí nu kéde tí wọ́n kàn rórí sọ mọ́tò kọ́bílà hayat lọ́jọ́ lọ́wọ́ sọ pé aláàkùnmù tàkàsírù àlàtàlà nìyí sánú. inú mi ní dárí lámúyẹ́kùn ṣe yìí ààrẹ ti kú. hayat badan mot ọlọ́run tọ́ka sẹ́yìn ní àtọ́ba lọ sí sọ́ọ̀tù rúùmù gbàtọ́lọ́wọ́ ọba ń sọ pé. fásitì ẹlẹ́yìn iná tó fi sùn wà iná tó fi fi rú. wọ́n lè awúrú bí sábà àti wọ́n lè rí wá sí yàwá iná tó sí rú. yukuridu lẹ́yìn àmìnà ìmọ̀yì tí wà yukuridu ìmọ̀yì dàmínà lẹ́yìn wàyú ilé ẹ̀rọ bàdà mọ́ sí ha wàkàdá ìkàtó kúrọ́dún. hayat badal mọ́tì nìyẹn ọ̀sẹ̀sẹ̀ wá kú mọ́tò badal hayat tí ó máa jẹ́ ìpele ẹlẹ́kẹta mọ́tò badal hayat ni alhakumu takasirata. zurtumul maqabir kalla sawfa ta'lamun. thumma kalla sawfa ta'lamun. kalla la ta'lamuna ilmal yaqin. latarawunna al-jahim. thumma latarawunnaha aynal yaqin. thumma latus'alunna yawma idhin 'anil na'im. ọ̀sẹ̀sẹ̀ wá kan hayat lámọ́tà bàdà. ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀kẹrin tọ́lọ́ wá ń sọ nínú alukurani pé. وأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد. bẹ́ẹ̀ni tí wọ́n pín ní àjò sí nìyẹn ní fi ń já sí pé àwọn òbí ọba jù kú ọ̀tàn nu àwọn àfọ ẹlẹ́sìn àwọn onímọ̀ wọ́n ní ọ̀tàn wọ́n ní tó fi mọ̀ pé ọ̀tàn á tún padà àwọn ní kí la fẹ́ lò nípa ẹ̀mí kan àbára kan tá a gbé sínú kòtò tá a ti kẹ fún eré lọ lọ́tọ̀ ẹsẹ̀ lọ lọ́tọ̀ gbòǹkà lọ lọ́tọ̀ báwo wọ́n ti fẹ́ dá a padà wọ́n ní èsì rẹ̀ ó jìnnà tòsí lọ́wọ́ àyà sábùlì ìsáni. ألا نجمع عظامه بلى بلى قادرين على أن نسوي بنانه. ìfi ń jásí pé ìrìn àjò ní ń jásí bẹ́ẹ̀ bá ọmọ bí ó ti ń bọ̀ ẹni bá rìnrìn àjò láyé dáadáa stop over láyé jẹ́ ọba ń lọ ọdún kan tó bá jì tó bá wọ pléènì wọ́n wà ní kẹ́ dúró nílùú kan fún bíi 2 hours omi 3 hours omi 4 hours omi jù bẹ́ẹ̀ lọ kí pléènì mi ò fi dé tí ó gbé yín lọ bí 10 lọ stop over láyé wọ́n ń bọ̀ láti nìkan ní odé bí wọ́n kàn ní odú òní ìwọ lọ sọ́ dilé tọ́ wa tẹ̀ra alẹ̀ tọ́ wa gbàgbé ibi tọ́ ń lọ o sì gbọ́dọ̀ gbàgbé iṣẹ́ ni wọ́n ní òfin bí ṣe kó o fi ṣe istidad Sayyidina Ali karamallahu wajihahu Ali ní àpẹẹrẹ bẹ̀rẹ̀ ọlọ́run ọba Ali nínú ẹni ní ọlọ́lákọ̀ọ́kọ́ àwọn fún. الخوف من الجليل ìpayà ọlọ́run ọba tó tóbi tọ̀ ọmọ tó lè ṣe. والعمل بالتنزيل ṣiṣẹ́ pẹ̀lú alukurahani. والرضا بالقليل yọ́nú sùn àbá tọ́lọ̀ ń bá fọ ìpín tọ́lọ̀ ń bá fọ yọ́nú sí. والاستعداد ليوم الرحيل ó ní istidadu ليوم الرحيل palẹ̀ máa ń fọ́jọ́ tó kó ń bẹ́ ọmọ gbòde onímọ̀gbà tó lọ.
ìwà pàlẹ́mánì tọ́bọ̀ kó ìjà sí pé ó kó inú rìn àjò náà lọ wà ìrìn àjò yẹn ló tún gbé ọ lọ rìn àjò míì á gbé ọ lọ sí kọ́búrú lẹ́yìn kọ́búrú kú bàrísáì ayọ́mọ̀lìkìyàm làwọn onímọ̀ làwọn àfáà wá ní pé tó bá já sí pé àkú àwáyé àkú náà ni fíà ò síbi ikú kí lọ́kàn lẹ́yìn ikú ni wàhálà ẹni tó wá ó ti lọ bẹ́ẹ̀ kí ló fẹ́ fèsì èyí ń lo oníkálukú gbàgbé lọ́jà nara tán láyé látara nǹkan tí ọmọ dà wá láàmú láyé tá a máa wá á jẹ tá a máa wá á wọ̀ tá a máa wá ibi àfẹ́gbé tá a máa wá àti tágùn mẹ́rẹ̀ẹ̀rin yìí ni oníjà gbádùn bọ́lọ̀ ń bá fẹ́ lò wá ayé ọ̀fẹ́ lò wá ó sì lè jẹ́ èèyàn ayé kọ̀sọ̀sídì ìtì ń bẹ lẹ́yìn ikú lójúkú lọ ìtì ń bẹ lẹ́yìn ikú tó léwu jù ìṣirò ni alẹ́ isab ni wọ́n yà ní Muhammad sallallahu alayhi wa sallam anabi ni kò sẹ́ni tí ò ní ṣe ṣirò wọ́n ní Umar wa bẹ anabi léèrè pé àtiwọ́ náà anabi láti mi náà illa Usman radiyallahu ta'ala anhu ìṣirò ń gẹ́gẹ́ òun ni fíà tí ń bẹ lẹ́yìn ikú pé báwo ló ṣe fẹ́ sọ̀ sí dì báwo ló ṣe bí tí a bá ń tó ẹrù rẹ wò tó fi sọ dáadáa ayé lè yàn lè dọ́gbọ́n sí olè dọ́gbọ́n sáré kìámà ọ̀nà tó ọ̀dẹ̀ lè gbàdọ́gbọ́n ọlọ́run ti làálẹ̀ fẹ́mi àti ọ pé ẹ̀ lè bọ́ àìlè bọ́ wa lọ́lọ́run fi sọ pé kulla insani. àlìsàmù náà wùtọ̀ ìyàwó fi olókì. wà ló kúrò ìjúlá òun yá máìkì yá máìkì dábà yẹn lùkọ́ òun máa ń ṣúra. ìkúrà kìtà bàbá àgàfà bínú mùsíkálì yóò máa lè ṣàfihàn. kúlà ìsàní àlìsàmù náà wùtọ̀ ìyàwó fi olókì. tí wọn na pàrọ̀ sí lọ́rùn alisamina wùtọ́ ayéra òfin òdòdó ònkálùkù ni wọ́n fi pàrọ̀ kọ́lọ́mù báyìí tọ́jà pé inú bẹ̀ ni gbogbo tí ń jẹ́ dátà rẹ̀ lọ́wọ́. wọn nà kúrìjú làwọn yóò mọ̀lẹ́kẹ̀ yá àmàtì kìtà bá ń. kò tí wọ́n rán wáyé wá ṣe nítọ́lọ̀ ní ọwọ́ mójútó láyé irun tó ní ọwọ́ kí àwẹ̀ tó ní ọwọ́ gbà ájì tó ní ọlọ́tọ̀ bálágbára dáadáa tó ní kò ṣe fún mọ̀lẹ́bí gbogbo hamadu sọlẹ hati gbogbo ntọ́ bá ti ń bẹ èyí tó ṣe tọ́ da èyí tó ṣe tí ò da wọ́n rìkọ́dù ẹ̀ wọ́n ń kọ́ tí wọ́n bá wá kọ gbogbo ẹ̀ síbẹ̀. nùkúrìjú làwọn yóò wà ní kí àmàtì kìtà bá. ní Islam lòun fi gbọ́wájú gbogbo èèyàn alukurani gbọ́wájú gbogbo nǹkan memory card tó ṣẹ̀ dé lónìí wọ́dún tọ́lọ̀ ti prepare fún memory card. ipe ẹ fi sọ́run ẹ o ẹsàjọ wà ń bẹ tèmi ń bẹ lọ́rùn mi bí ọ̀nà ṣe kó ní ìṣẹ́ náà ń bẹ lọ́rùn rẹ ọlọ́run ní ọmọ gbé ká ni wọ́n sì ń kọ ọgbẹ́ síbẹ̀ tó bá dídí ọ̀gbẹ́rẹ́ àlekèámà. lùkùrì ìjọba yóò máa ń kì í má ti kì í dábàá yẹn kọ́ ọ́ máa ń sún. wọ́n yọ ọlọ́run ẹnì kọ̀ọ̀kan ọ wàá gbé fún ọ pé tíra rẹ mi. ìkúrà kìjà. ọmọ skul kọ project tó fẹ́ defend yẹ wọ́n èyí báyẹn defend project ìwọ ló defend yẹ fúnra rẹ ikra kitabaka. ìkúrà kìjà bàkà. tọ́mọdé àgbẹ̀ ẹni pa àṣàbòsí fún ọ ipe ọyá kà fúnra ara rẹ o. kàfá bínú mùsíkálì yóò máa lè kà sí bá. títọ́ bá bá ń bẹ̀ lónìí. káfá bí nọ́ọ̀sì. yóò tó ọ ọjọ́ ni lọ́jọ́ fíà ọjọ́ tó fíà jù ọjọ́ tó ń kálukú fẹ́ gba lẹ́tà kí ló fẹ́ bánu lẹ́tà tiẹ̀ sọ̀rọ̀ pé ọmọ tó sẹ́xam tí wọ́n kó sí kíláàsì òun náà mọ̀ lẹ́mìí ara rẹ̀ pé bí wọ́n bá yàn mí jẹ lókù mọ́ páàsì ọmọ tí ó sì kọ̀ nǹkan kan tó gbogbo ọjọ́ ayé ẹ̀ ṣeré tí wọ́n wá ràn lọ́wọ́ lẹ́kítọ́rà ń wá náà wọ́rọ́ tíṣà òun náà mọ̀ rẹ̀ kọ́lọ̀ wo tó ṣèṣì rò rẹ̀ wọ́n náà jọ́ọ̀jà rẹ̀
hasib nafsaka qabla an tuhasab. sèṣirò ara ẹ̀ kọ́lọ̀ tó sèṣirò rẹ̀ o tóra ní Muhammad sallallahu alayhi wa sallam anabi ní kọ́lọ̀ nǹkan márùn-ún. egitani mukamsa qabla kamsin shababaka qabla haramika. àkọ́kọ́ tó ní ọkọ́rọ̀ rẹ̀ nù sábàbà qabla haramika. sábàb teenager ọ̀dọ́ rẹ̀ anabi ní kọ́rọ̀ ẹ̀ kógbó tó dé tógbó bá dé ọjẹ ká o àsìkò tó léegun tọgbẹ tó bá dìde lóru tọba yẹn náfìlà dàṣùbà ò lè má sí kankan yàn tọba yẹn ò lè yàn mọ́ àsìkò tó lágbára láti gbààwẹ̀ fi ṣèbádà fọ́lọ́run gbà á tọba yẹ àtọ̀rọ̀ yẹn kó díṣẹ́ fún ọ ká tó kó fẹsẹ̀ tàtà wá àsìkò tó lágbára láti parí alukurani lọ́jọ́ kan ìwé síwájú báyìí ní ẹ̀tẹ̀ síwájú òun ló fi lo ìmáàmù fún jọ́ta bá pè ń pẹ̀lú ntẹ́ gbé síwájú báyìí. fàmánirú tí ẹ kì í dábà rúbi ẹni. òun lọ́wọ́jọ́ túlẹ̀ ipe ẹni tó bá. fàmánirú tí ẹ kì í dábà rúbi ẹni. ẹni tó bá wá ṣiṣẹ́ tó wá lè gbàtírà rẹ̀ ń jọun pẹ̀lú ọwọ́ ọ̀tún èèyàn mélòó ni ọwọ́ gbàtírà pẹ̀lú ọwọ́ ọ̀tún. ọ̀wùláyé gẹ̀ẹ́dẹ̀ òun náà ó lè rí gbà pẹ̀lú ọwọ́ ọ̀tún àfi kọ́ wàánu bí apọ̀ ọ̀tún. ashabu yamin ashabu yamin ma ashabu yamin ashabu simal ma ashabu simal. ètò mọ̀ wà nínú ìjọ apọ̀ ọ̀tún ayé yìí ló ti ṣiṣẹ́ rẹ o ayé yìí torí ayé alukurani tọrọ nba tó ayé alukurani tẹ̀léra wọn àfi kó tọ́ kó jòkó tí ló fi máa ti sọ ìgbà tí sọ gẹ́gẹ́ bí ayé àjọ bẹ́ẹ̀ lẹ́dínà kọ́ọ̀lù rọ̀bùnà ńlá òsùnmọ́ sítàkàmù àbàdínà kọ́ọ̀lù rọ̀bùnà ńlá ò máa gbọ́ lọ́hùn ó ní kọ́ọ̀lù rọ̀bùnà ńlá ò àwọn tí wọ́n sọ pé Allah súnmọ́ sítàkàmù símbò ti kú ni ayé ló ti wí ọlọ́ọ̀ni ti wí ni súnmọ́ sítàkàmù ó sì dúró tì àlèsìkọ́mọ àlè kò yẹ lórí gbólóhùn tí ń sọ ní náà ló dúró tí ló ti sẹ́tọ̀. àtànàzàlù alayhimul malaikatu. ọlọ́ni tànàzàlù alayhimul malaika. ipe njọba tí wàá fẹ́ lọ màláìka wà á sọ̀kalẹ̀ màláìka o sóhunjà nàbì mi tí ọmọ rí màláìka o lọ fẹ́ sọ̀kalẹ̀. àtànàzàlù alayhimul malaika. dókítà yẹn bá sọ̀rọ̀ àwọn sufi ò gbé tí wọ́n ní àlùkò tí ò sí ní àlùkò yẹn kì í pé sufi gbé wọbẹ̀ àgbọ́yé wọn ló jìnnà ni. àgbọ́yé tí àwọn ní nípa Al-Qur'an ọ̀hún ló jìnnà ọ̀kan nínú àwọn afáàṣẹ àrí láì gbà ṣe Ibrahim bẹ̀rẹ̀ Allah ta'ala ni ó ní ìrìn àjò òun rìn lọ sí Áfíríkà òun wá pàdé dúdú kan into tafsir gbogbo kọ́ídà tí wọ́n mú wá pé ká fi tún tafsir kò lò kankan nú ẹ̀ ipe àmọ́ tafsir ti ń tún fàwọ̀sọ̀wà. ìṣẹ́ra ta ni ṣe Ibrahim ìtọ́ka ṣe Ibrahim nìyẹn pé kọ́ídà tí wọ́n fi tún tafsir kò ń lò ó àmọ́ tí ń tún kò kùnà. ní tìtorí pé àgbọ́yé wọn ó jìnnà. tọ́lẹ́sọ̀rọ̀ alẹ́ yìí màláìka wo ni ó sọ kalẹ̀ tí ọmọ wa sọ fóòkù yìí pé aláta àfọ. màláìka ń tọ́lọ̀ níṣẹ́ tí wọ́n wá fẹ́ tí wọ́n mọ̀ pé láta àfọ àlàtà sánú má páyà má bànújẹ́ màláìka wo ni màláìka ni wọ́n náà lọ́ọ́ da kó tó lọ. Qalu rabbuna Allahu mastaqamu. ó ti pé Allah wá dóòtì màláìka tó fẹ́ wá àsùbá rẹ màláìka tó fẹ́ wá àyílà rẹ màláìka tó fẹ́ wá alásàrì rẹ màláìka tó fẹ́ wá mọ́gàríbì rẹ màláìka tó fẹ́ wá ìsáyì rẹ màláìka tó fẹ́ wá náfìlò òru màláìka tó fẹ́ wá umra tó ṣe ájì tó ṣe sàrà tó ṣe gbogbo tó ṣe ni wọ́n ti dẹ̀dá tó bá ṣe tẹ́tọ́ lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n wà gbé fọ́tò màláìka wọ́n wà pé tí ọbí bá pe láta. bàtà fún wàlá tàzánù. pé màláìkà ni wọ́n
tó o bá ti ṣe tasbihat talilat tamidat gbogbo la ilaha illallah tó o bá ṣe bó ṣe pọ̀ tó àsàlátù tó o bá ṣe bó ṣe pọ̀ tó dàlẹ́lù tó o bá ké bó ṣe pọ̀ tó kùránì tó o bá ké bó ṣe pọ̀ tó subhanallah tó o bá ṣe bó ṣe pọ̀ tó wọ́n ya fọ́tò màláìkà ètò òfìmọ̀ pé màláìkà ní jásí nígbà tó lọ́hùn sọ́nà Al-Qur'ani pé alhamdulillahi fatiri samawati wal ardi jayyil malaikati rusula uli ajnihati mabina wa thulatha wa ruba'. wọ́n ní ya fọ́tò ẹ̀ fún wa ni lákàyè ló fi wa. alhamdulillahi ọpẹ́ fọ́lọ́run. al-batiri samawati wal ardi pẹpẹ sọ́mà àti rẹ̀. jayyil malaikati rusula láàrin rẹ̀ yìí ló wá mú màláìkà wá. uli ajnihati mabina ọlọ́run màláìkà yìí òun wá ní oúnjẹ méjì ọmọ bẹ́nu wọn. wa thulatha onínàta bẹ́nu wa ruba' oníyẹ mẹ́rin bẹ́nu. yazidu fil khalqi man yasha. ọlọ́run ló mi iye rẹ̀ ọ̀kántẹ́bù ni ó lè tún dá rẹpẹtẹ ó fi hàn yí pé ń sọ fún wa pé ẹ wá màláìkà oníyẹ méjì mẹ́ta ń jọ àti wọn láyé ìbò wọn náà lóde yìí lẹ́yìn ẹ̀yẹ ìwó lórí oúnjẹ méjì tó rí dà onímẹ́ta tó rí dà onímẹ́rin dà èyí tó rí yẹ rẹpẹtẹ dà àsèmà lọ jìnnà lọ́lọ́run wí fún ipò pẹ́sẹ́mi ọlọ́run bá tìrì sáma wà á ti wà kò sí tí wọ́n ń pè ní sáma ìtọ́ba ga jù òun ni wọ́n ń pè ní sáma alaharidu ìtọ́ba wà ń dẹ̀dẹ̀lẹ̀ ni wọ́n ń pè ní haridu ìtì ń jẹ́ sáma àrẹ lọ́wọ́ ẹ̀mí rẹ ni ìtì ń jẹ́ haridu ara rẹ lọ́wọ́ ara rẹ ni ọlọ́run ní láàrin ẹ̀mí àtàrà àmọ̀dá ìyá ọlọ́run ní wàá sàn màláìkà kí wọ́n máa jó jìṣẹ́ inú àwọn màláìkà yìí. omi àdìníyàtì mẹ́sìnà. ọlọ́run ló yẹ méjì ń bẹnu wọn àṣùbá nìyà. wàsùlẹ́sà. oníyẹ mẹ́ta ń bẹnu wọn mọ́gárì nìyà. wàrúbá. oníyẹ mẹ́rin bẹnu wọn ìsáyì nìyà àtàyílà. yasidu fil khalqi man yasha inna Allaha ala kulli shay'in qadir. yasidu fi alki man yasha fi alki man yasha o lè dá màláìkà sí rẹpẹtẹ yasidu ni ìdá màláìkà rẹpẹtẹ wọn bá wọn pọ̀ tó lómi wà mí nà lẹ́yìn fata jáde bí ìnáfíàtà làkà àṣà. ayélujára ọ̀gbùnkà mọ̀kọ́ ọ̀nà mahmuda. wàmínà lẹ́yìn bàtà jáde bí ìnáfíàtà làkà àṣà. ayélujára ọ̀gbùnkà mọ̀kọ́ ọ̀nà mahmuda. akíní sọ̀lá balidulu kí sàmùsí làgàsà kí lẹ́yìn. وقرآن الفجر وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ọ̀sán àṣùbà àyílà alázàrì magari ọlọ́run ti parẹ́ sára akíní صلاة لدلوك الشمس إلى غسق الليل. ìlàgàsà kìlẹ́ẹ̀lì ọlọ́run ti pa á má síbẹ̀. وقرآن الفجر. máa wo yáyà alukur'an kur'an alifajari orúkọ dá yìí ń gbé wa ni ìtọ́jọ́ gbé kur'an alifajari wa ìwé bẹ̀rẹ̀ látàṣùbà àtàyílà yìí ti bẹ̀rẹ̀ àyílà alázàrì magari ìṣáì àmàláìkà wọ́n dúró tì ẹ̀ǹkì wọ́n máa gbà wọ́n gbà tèmi wọ́n gbà tiẹ̀ tí wọ́n bá gbà pé wọ́n wà lọ́ra wọ́n wà dúró kí wọ́n fi kásùbà lójú wọn bí ìgbà tọ́lọ́pàá kan lọ ó gbé sí alẹ́ dàárọ̀ òun wá lọ ọlọ́pàá mi wá dé òun wá gbaṣẹ́ látàárọ̀ yẹn yóò tún gbàdá lẹ tọ́bọ̀ wá lọ bẹ́ẹ̀ àwọn míì dé lẹ ọlọ́run wá sọ pé akéwì sọlá tàlẹ́ dúró di samson ní àgàsà akele wa gbogbo Qur'an. èyí tó kí àyílà alázàrì magari ìṣáì tó kí dòru wà kùránà lè fàjárì kùránà lè fàjárì àṣùbà ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run. إن قرآن الفجر كان مشهودا. àṣùbà yẹn lọ́lọ́run pè ní kánà màṣúhúdà kí ni túmọ̀ màṣúhúdà àwọn màláíkà tí ń gba tàyílà wọ́n gba lazari wọ́n gba magari wọ́n gba ìṣáì wọn ò ní lọ wọ́n dùn ojú wọn náà lẹ́tọ̀ọ́ kásùbà àwọn talásùbà òde bá wọn bí ọba rẹ́dọ̀ ọlọ́run pé eri báwo lẹ́sìn bá wọn eri irun eri kílẹ̀ fi wọ́n lẹ̀ lórí eri irun inna Qur'an الفجر كان مشهودا. ومن
tún lè dìde kó tún try gbogbo náà tó ń yẹ àwọn náà màláíkà ni. tahajjar bihi nafilatan lak. bá a ṣe tẹ́tọ̀ fẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn làwọn wà á pé bíbà. alla takafu wala tahzanu. kò yí sí láti bọ́ ẹ̀mí ò yí sí láti bọ́ o. Abu Hamid al-Ghazali Hujjatul Islam wọ́n bi léèrè báwo ni ẹ̀mí tọ́lá bá fẹ́ gbẹ̀mí ẹ̀mí wo lọ́rọ̀ ọ̀nà wo lọ́rọ̀ ọ̀rùn jù tẹ́mi fi bọ́ lára. Abu Hamid al-Ghazali lè ti fi rọrùn jù nínú ẹ̀mí gẹ́gẹ́ bí sára àpèjúwe tá Ànábì ṣe pé ikú yìí ló yí sí jù òun ni pé kó kí irin bọ́ná balagbẹ̀jẹ̀ ṣe kí irin bọ́ná ti pa kọ́ wá ti bọ ọ̀fun báyìí tí ibẹ̀nu kọ́ wá yọ jáde nídìí. dèdè ìnira tó ọba gbọ̀hún ebe ìtọrọ ìdùnnú kùnú dáàbò sọ̀rọ̀ kò wá sí ẹni tí ò ní gbàgbẹ́ kọjá kò sí ẹni náà láyé mo kírun mo gbàwẹ̀ mo fa tẹ̀síbà mo jẹ́ wà ní ìkó débẹ̀ bẹ̀tì mẹ́tọ́ọ̀dù tó náà wọ́n lò fáwọn ẹni tiẹ̀ wọ́n ti ń lò fún aláyé wò ó ní pé afẹ́sọ pírẹ́sà ẹ̀kún lóorun ẹ̀ ìjẹ́ tiẹ̀ fún lábẹ́rẹ́ kò ní mọ̀ tí wọ́n fi parí ọpírẹ́sà wọn pẹ̀lú ẹni tó lajú lẹ̀ tí wọ́n fún lábẹ́rẹ́ kankan máa wò nira tí ó máa jẹ ìwà fún wa lábẹ́rẹ́ àwọn ẹni Ọlọ́run tó bá sí lọ́hùn kú òun náà làwọn màláíkà tó bá dàbọ̀ ọmọ pé nǹkan kan ń ṣe ọmọ àwọn ló ń rí. alátakàkú wàlá tazanu abshiru bil janna. inú ọmọ adùn ọmọ rẹ ni àwọn ọmọ wa bá ti fàájì wọn máa fọwọ́ pa á lára wọ́n máa dára wọ́n máa sí gàgá nǹkan fún. abshiru bil jannati allati kuntum tu'adun. tí wọ́n bá tẹ̀lé àwọn àfáàtọ̀ tẹ̀lé àwọn ẹni Ọlọ́run tí a bá fi nǹkan díẹ̀ wọ́n tí wọ́n náà ń ṣe tẹ̀sùbá tọ́ba lálá mi jọ́ mi tọ́ba jí ó sì gbọ́ ẹkún pé kí ló tún jí sí. ní tí wọ́n tẹ́lẹ̀ fọ́ tó ti rí ó tún níbi àtàn yìí ló tún wá jí sí torí Ọlọ́run. ètí wọ́n fi hàn kò ní jó ní fínísì kankan lérí bẹ́ẹ̀ lẹ́mí yóò fi wọ̀ bẹ́ẹ̀ mi yẹn bá wọ̀ ìlàjú tí wọ́n lajú inú ìmọ̀lẹ̀ náà lajú sí kìí ṣe pé kọ́ lajú sínú òkun nítorí àwọn ẹni ìmọ̀lẹ̀ lọ́ba ṣe kó tó lọ tó bá lajú sínú ìmọ̀lẹ̀ nínú sàárè àwọn wọ̀nyí náà tó ní wọ́n pé tì. nanu awliyaukum fil hayati dunya wa fil akhirah. nítorí káyọ̀ ọmọ lè yún sọ́kàzánì wọ́n bá ṣe alọ́dà ìjọ ìlú àpàdé lọ́wọ́ àlífẹ́sì Ìbàdàn ń gbọ́n mọ́tẹ̀ gbọ́ kí wọ́n kú mo ní ta ló kú wọn lẹ̀ kọ̀ọ̀rẹ́ bàbá yìí kò sójú kú àtúpọ̀ àdébí ìyàwó lágbàdì ìjọ ní gbogbo orú ní téèyàn rìn un áyán ọmọ wa yín ń lọ bẹ̀yẹ̀ wò wọ́n wá ń bẹ̀ wò á ní fínísì ọmọ mi àyà mi kìnnìkan kírun ayù bí ọmọ bàyún irun rẹ̀ báyìí la bá lọ tó bá. awliyaukum min hayati dunya wa fil akhirah. àsùbá bàbá anajú títí bàbá dàsùkò àyílà alẹ́ mi wọlé lọ àyílà òtòdé báyìí la bàbá anajú títí bàbá dà lázàrì àní wọlé lọ alázàrì ó tún wà bá lázàrì bàbá anajú títí mọ́gàrì ọgbà mọ́gàrì bàbá anajú ìsáyẹ̀ ọgbà bí ìsáyẹ̀ bàbá anajú títí àsùbá ọgbà anáfìlà rẹ̀ bí wọ́n ṣe pétì láyé wọ́n náà wà náà tún ni awliyaukum fil hayati dunya wa fil akhirah wa lakum fiha ma tashtahi anfusukum wa lakum fiha ma tad'una nuzula min ghafurir rahim. nuzula min ghafurir rahim máa wọ alukurani máa wà ẹni Ọlọ́run pẹ̀lú mà òun ni Sayuti fi wá Imam Sayuti fi wá ń sọ fún wa pé alikọ́bùrù ba'da al-mauti. lilisani huwa tariqun lil maqarri thani. kọ́bùrù ba'da al-mauti. kọ́bùrù ba'da al-mauti lilisani. ààrẹ yẹn tọ́ríkù ni. huwa tariqun lil maqarri thani. tó ń wọ̀ lọ síbòmíì ni maqarri thani tún kù ibẹ̀ ń kọ́
ẹni ọba kú gbé ní wànú sàré ẹni tí ọba kú fífi kí ni wá ń bẹ ibi èsèlè rẹ Ọlọ́run ò sì pa kú wàláì kò pa kú wọlọ mọ bọ bá ṣe kú ó lè ráyà pọ kunu alukurani o bọ ọba gbọ́ tẹfsiri rẹ ní erékùrù ìtọ́lọ̀ ń sọ ń pa kú ni ké. kullu nafsin sa'iqatul mauti. àwọn obìnrin tí wọ́n ń pọ́n mọ́ẹ́mọ́ inú àwẹ̀ wọ́n sì ń gbàwẹ̀ lọ́wọ́ ó wá fẹ́ mọ̀ bóyá yóò dùn àbí yóò dùn yóò wá mú eré ọwọ́ ẹ̀ báyìí yóò fi tẹ̀ báyìí tọ́lọ̀ kó bá ti gbé mi àwẹ́já ọlọ́run tọ̀ kú òní. kullu nafsin sa'iqatul mauti. ó ikú ṣe wá dùn lẹ́nu ẹ̀ tó gbé mi. ṣé àìkọ́tún mọ́ọ̀tì ọlọ́run ò pé kó wá tọ́ àwò kò sáré tí ò ní tọ́ àwò. mọ́tí àtàlẹ́ ọ̀jẹ́ bẹ́ẹ̀ wàlẹ́ ọlọ́run ọ̀ràn àfọ̀ràn onímọ̀ ọ̀ràn gbogbo ilẹ̀ tọ̀ wò. àmọ́ báwo ni wọ́n ṣe wá lọ mì ó ṣe dùn ikú ò dùn náà ikú korò ìwọ ṣe wá gbé kú mi bọ́ bá gbé kú mi ló fi wà nù sàárè lò ní dìde mọ́ ní gbogbo tí wá báyẹn nù ló fi máa kọ́ ọmọ bẹ́ẹ̀ ìkàmọ̀dù ọkọ̀ ọmọ bẹ́ẹ̀ àkekèé ọkọ̀ ọmọ bẹ́ẹ̀ kàìnkàìn ọ̀tọ̀ ọmọ bẹ́ẹ̀ àmọ́ ntọ́ bá mú ẹ tó o ṣiṣẹ́ rẹ tọ́ ẹ kó o ṣe láyé ọ̀pá fọ́ọ̀mù dáadáa láyé òwúwarẹ láyé tí ara rẹ bá ti ń kẹyẹ̀pẹ̀ ọ̀kan náà àwọn afáńdẹ̀ yìí lọ sọ bẹ́ẹ̀ ọ adakọ ara rẹ ó lè mi lágbájá ọjọ́ kan ló fi sunkún ọ̀rẹ́ wa láàfáà kí ló dé wọ́n ní èèyàn kú ló lè yàn kú ó ní mo ronú ọjọ́ kan àbùkù tọ́lọ̀ fi kàn wáyé náà ni ó ní kí àbùkù ọlọ́run fi kọ́ ó ní ìbá apá àbùkù kó o pẹ̀lú wá kú wọ́n ti wà bọ̀lẹ̀ kí là ń lọ sẹ́nu lẹ̀ kí ni tá a fẹ́ lọ sẹ́nu lẹ̀ á ṣe kú tó wàá rìn wá bọ́nú lẹ̀ àmọ́ àbùkù ní jásí tó bá mú ẹ̀gbẹ́ tó fi kalẹ̀ báyìí àwọn gbọ́dọ̀ yíra padà kó dìde. àwọn àgbàlagbà ń lọ sọ bí lọ ní mọ̀rọ̀ sọ pọ̀ bí ẹ̀ bá lè sùn jújọ́ òun nígbà wa kéékèèké tọ́wọ́ ẹ̀lú ètò sọ yóò tún máa tọ́ wà ní alábàárà pé alásùnpìyè ní ọ̀ǹdẹ́ ńlẹ̀ má sọ àsùnpìyè má ó sọ àsùnpìyè nú ló fi wà nù sàárè kí lọ́ wá ń bẹ tọ́rí. ìmọ̀ kọrin dání. jáde ń bẹ̀ lọ ṣe tó kù. فيكون فكسوان إيماني لترجع إلى الجنان. lọ́sẹ̀ nǹkan tó kù ìtòkù ní kọ́ lọ́rọ́ ìtòkù tó bá wá ṣiṣẹ́ rẹ̀ bí bàbá wa tọ́lọ́lọ́ ọlọ́run ṣe ṣe àtàwọn tọ́jọ́ wọn tó bá wá ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ tó wá dọ́dọ̀ ìdájọ́ ọjọ́ ìsáàbù tó wá na tíra sí i tó wá gba tíra náà bí ẹ̀mí nìyí ọwọ́ àgbà pẹ̀lú ọwọ́ ọ̀tún. ọ̀la ìgbà yẹ̀kí àwọn ònàdìdà wọ́n yóò sí làbọ̀ náà bàtìlá. kò síbi tí ń lọ mọ́ àlìjáná ló kù àlìjáná ní tètè ló wá bí wàásù kálẹ̀ di akáfàrú ọlọ́run méjèèjì ó tọ́ àwọn méjèèjì náà àṣẹ abu yemini wàṣẹ abu simali àwọn àṣẹ abu simali oní wàásù kálẹ̀ di akáfàrú. ìyá jẹ́ nàmà sùmọ́rà tá ìyá jẹ́ wúwà wà fúti àti àbíwá bú àwọn kọ́lá àṣánà tún á. wọn ò máa tọ́lọ̀ torí ẹ̀nà wá táyé olù ayé báṣabàṣá tọ́ba àdọ́jọ́ mi ọlọ́run ní gbogbo yín pátápátá á sì kọ́ lọ́ọ̀dì iná. kàkàbàrú ilé jahanu náà zumara. ẹ dà wọn lọ sínú jahannama ìjọ níjọ ni ẹ máa dà wọn lọ bí ẹran. àtẹ ìlú ọjà wà fúti àti àbíwá bùhá fúti àti àbíwá bùhá. ọlọ́run ní tí ọba ti wá dé torí àrùkùránì yá yìí gan
ọlọ́run ó lo kankan ó lo àyà kan náà sígà kan náà fún àwọn méjèèjì ọwọ́ á dá kẹ́ẹ̀fì mọ àwọn ẹni ọ̀wọ̀ ìgbà tó fẹ́ lo tàwọn ọmọdé àná tún wáyà àwọn bọ̀ ó ní wá sí kálá dìnnà káfàrú. ila jahannama sumaran hatta idha ja'uha futiyat abwabuha. ìgbà tó fẹ́ lo tàwọn ọmọ àlìjánnà. wasiqa alladhina taqarrabu ila al-jannati zumaran hatta idha ja'uha futiyat abwabuha wa futiyat abwabuha. wá wò sí tàwọn ọmọ náà ìmọ̀fẹ́ lónìí ya ó ní ẹ máa dà wọ́n bọ̀ ẹ bá ti dà wọ́n bọ̀ àtá. ìsàjáwúrà futiyat abwabuha. wọ́n kàn sílẹ̀kùn yẹn ní wíì ẹ̀rọ wọn dáná àmọ́ bóyá máa ń kọ́ àwọn máa lè. wasiqa alladhina taqarrabu ila al-jannati zumara. àwọn máa lè jẹ́nà tí wọ́n bẹ̀rù ọlọ́run tó ọ̀dọ́ ọlọ́run bá wọ́n máa ń kó wọn lè jẹ́nà níjọ súnmùrà. hatta idha ja'uha. wà fúti àti wọ́n wò bẹ̀ wọ́n ní reception. àwọn oníjàlọ àlìjánà lójijì reception ni wà fúti àti pé ẹ̀jẹ̀ wọn ò sinmi bẹ̀ wọ́n ẹ̀jẹ̀ wọn ò fi ká panu náà ló gbé wá o wa àwọn àtọ̀hún ẹ̀dá wọ́wọ́ bẹ̀ lẹ́ẹ̀kan náà ni kò sí. ìsàjáwúrà futiyat abwabuha. àmọ́ àwọn àlìjánà. hatta idha ja'uha wa futiyat abwabuha. ẹ̀sìn jẹ́ fúti àti òun ní ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tó ní ẹgbẹ́ ẹ̀dọ́bàjẹ́ màlìjánà tó sí lọ́hùn kú ọlọ́run ní nǹkan mẹ́wàá tó kọ́ ẹ fi ẹ̀kọ́ mu wọn kí wọ́n tó wọlé nǹkan mẹ́wàá yóò fi wẹ́kọ̀ mu wọn. àní àyíṣẹ́ta. àyíṣà ló gba àdìsí náà. radiyallahu ta'ala ani nabi sallallahu alayhi wa sallam. ọlọ́run lọ sọ báyìí pé. annahu qala idha arada Allahu ta'ala yudkhilal mu'minina al-jannata. bá dá àwọn dé táwọn àlìjánà dé tí wọ́n pilot wọn dé tí wọ́n bá dẹ́ràn àlìjánà tọ́lọ̀ wọn fẹ́ kí wọ́n wọlé wọn ò ní tì wọlé. yabhasu ilayhi malakan. wa ma'ahu hadiyatun wa kiswatun minal jannati. ma'ahu hadiyatun wa kiswatun minal janna. wọn ò ní wọlé bẹ́ẹ̀ wọ́n dára kìbà wọn ẹ̀bùn tọ́lọ̀ ń fẹ́ fún wọn àtàṣọ pé ẹ pààrọ̀ wọn ẹ pààrọ̀ ẹ̀wù ọrùn wọn aṣọ tí wọ́n fi bò wọ́n ní ẹgbàá. fa idha dukhulal jannata qala lahumul malaku kifu fa inna ma'i hadiyatan. kífù òun ni wáw ẹ̀dùn. fa inna ma'i hadiyatan min rabbil alamin. ẹlẹ́kùn látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ̀ ní afún yín lónìí. faqalu ma tilkal hadiyatu. wọ́n máa bẹ̀rẹ̀ pé kílẹ̀bù náà ojú kan wà á tètè fẹ́ wà lìjọ́nà yà á ti ń jẹ̀rẹ̀ ẹ̀ pípọ̀ láti. wa yaqulu lil malaku hiya ashratu khawatim. lágọ̀ àzọmọ ẹgbẹ́ mẹ́wàá ní ẹ̀bùn náà. khawatim maktubun fi ahadiha. mẹ́wàá ti ń jẹ́ ẹ̀bùn tó ń jò ká inú wa kọ ẹ̀ka mẹ́wẹ̀ẹ̀wá sílẹ̀bù ìta mú wá fún yín àkọ́kọ́ ń bẹ̀. maktubun fi ahadiha salamun alaykum tibtum fadkhuluha khalidin. ẹ̀bùn àkọ́kọ́ nù ẹ wọlé àlìjẹ́nnà. tìbù salamun alaykum tibtum. wọ́n yá kí ọlọ́ni àfi kíkún yín salamu alaykum kọ́lọ́hún ó kíyàn kí ló tó mọ́. tibtum fadkhuluha khalidina. ẹ wọlé àlìjẹ́nnà òun fi àlìdùnà ẹ mọ bẹ́ẹ̀ lọ gbé kìí ṣe ibi tẹ́wọ̀ tẹ́tù jáde mọ́ òun ni àyàtùn. la mauta ba'daha. wàfáàní. yóò jẹ ẹ̀bùn. udkhuluha bisalamin aminina. nígbà tẹ wà láyé ọkàn yóò balẹ̀ kò sẹ́ni tọ́kàn rẹ̀ balẹ̀ láyé àmọ́ bàbá tí ní jọ́ọ̀nì ọlọ́ni fi àtàn gbogbo tí ń jẹ́ ìbànújẹ́ ìta àti gbọ́dọ̀ fi sàrà lépa bókú nù tórọ́lọ́ ti sàdéhùn fún pé ìbànújẹ́ máa ń bí o kò sì sí ìdààmúdàbò kan mọ́ àdéhùn tí ń bẹ fóun yẹn tí wọ́n bá ti fi sàrà lépa rẹ̀
tó ń wá ná gàrí ọgbọ́n ń dààmú tọ́lọ́ sí ní òní dààmú ìfọ̀kànbalẹ̀ tẹ̀ tọ́lọ́ ń sàdéhùn yóò sì máa fi ọlọ́kànbalẹ̀ yìí. أذهبت عنكم اليأسان والهموم وفي الرابع ألبسناكم الهلالا. ẹ̀wọ̀n wọn lásọ ọ̀sán àdìrí aṣọ tó wò rírú ẹ̀ nínú ẹ̀ bá ń dáàbò wọn. وفي الخامس ẹlẹ́ẹ̀karùn-ún. وزوجناهم بحور sáwàjìnáhùn bihuriyin. ọlọ́run gba àwọn tí wọ́n tijú mi láyé tí wọ́n pa sinamara tí wọ́n tijú mi láyé tí wọ́n láfaradà ẹ bá ń fún wọn láwọn ìyàwó tuntun àwọn olóyinjú ẹgẹ́ tẹ́nì kò rí ọlọ́run ẹ bá ń fún wọn kó tó wọlé. وفي سادس ẹlẹ́kẹ̀ẹ́fà. إني جزيتم اليوم بما صبرتم أنهم الفائزون. ẹ̀sà sùúrù tẹ́ ẹ sẹ́nu ẹ bá ń sọ fún wọn yí pé ẹni èrè ń jẹ ni wọ́n lónìí wọ́n. وفي سابع سرت شبابا لا تهرمون أبدا. sírìtù sábàbàn. ọlọ́run ní bá ń dá ọ padà sí èjì sábàb bíi 15 16 kọ́mọ ju bí òsì ní ju bẹ́ẹ̀ lọ mọ́ pé ẹ̀dọ̀dọ̀ padà sírìtù sábàbà kọ́mọ sọgbó ma kò sówó kankan lẹ́yìn ẹ̀ má kẹ́ ẹ má bẹ bẹ́ẹ̀. وفي ثامن ẹlẹ́kẹ̀ẹ́jọ ẹ̀bùn. سرت آمنين لا تخافون أبدا. ẹ má ra kẹ̀kẹ́ kò sí payà kankan mọ́ gbogbo ní ẹ bá ti rí ó ti dọ̀fẹ́ fún yín. وفي التاسع ẹlẹ́kẹ̀ẹ́sán. ورفيقكم الأنبياء والصديقون والشهداء والصالحون. ẹ ti wà àlìjánnà ẹ lọ́rẹ̀ẹ́ ọlọ́run ẹ jẹ́ sọ àwọn ọ̀rẹ́ yín fún yín. الأنبياء àwọn ànábì ọlọ́run tẹ̀ ń kúrò láì tẹ̀ mọ́ wọn ẹ̀ mọ́ Musa ẹ̀ mọ́ Yísá ẹ̀ mọ́ kankan gbogbo wọn ni ọ̀rẹ́ yín tí wọ́n mọ̀ wá bẹ̀ yín wò. والصديقون àwọn ni wọ́n mọ̀ wá bẹ̀ yín wò. والشهداء ọ̀ṣun àdá tó kù sẹ̀yìn bí àná mọ̀ wá bẹ̀ yín wò. والصالحون. torí àwọn tí wọ́n wá àlìjánnà sí wánu àwọn ìyáálé yín àlìjánnà nù ẹnì kan ò ní wọ̀ sí wọn àwọn tí wọ́n máa jọ rẹ̀ yín tí wọ́n máa bẹ̀ yín wò nìyà ẹlẹ́kẹ̀wá. وبل كنتم في جوار الرحمن ذي العرش الكريم العظيم. ọlọ́run sì wá lọ́mọ náà o. كنتم في جوار الرحمن. pápánbárì rẹ̀ wá ní pé ẹ̀bùn ẹlẹ́kẹ̀wá tí wọ́n á fún yín ni pé ẹ máa wá bẹ́lẹ́gbẹ́ mi ọlọ́run fíṣíwárì rahman ẹ máa àdúgbò mi gangan ni ẹ wá múlé sí o èmi yìí láàjọ máa wá gbé mi sí sílì. عرش الكريم العظيم. ọba tó yá pé àlẹ́ àràsí rẹ̀ talápọ̀lé ni àlẹ́ àràsí rẹ̀ ọwọ́n yóò wá ní pé o ti múlé tì í ọlọ́run wá kú ẹni ẹjọ́ ń gbàdúgbò bọ́ọ̀ bá pàdé ẹ̀ láàárọ̀ ọ pàdé ẹ̀ lọ́sàn-án bọ́ọ̀ pàdé ẹ̀ lọ́sàn-án ọ pàdé ẹ̀ lálẹ́ tọ wọ́n bá ṣe wá lè wo tó kóra kọ́ máa travel yóò níjọ́ kan pé mo fẹ́ lọ bí ara lè mi wò àbí ìṣe nǹkan bá ń para lè mi kọ́ wá bẹ́ẹ̀ ibi ọlọ́run bá gbàdé ẹ̀rú dé tó bá jẹ́ pé ọ̀hún ajá ládùúgbò ọlọ́run àwọn ànábì ọlọ́run wá lọ́rẹ́ rẹ ò ní dààmú kan mọ́ èrè ń jẹ́ owó ló tó lè yí nì nítorí wá lè mọ rere ń jẹ ẹni jẹ òun ní tó bá gbélé ayé rẹ sí èrè ń jẹ tó jẹ ẹni òun ní fi ń jásí pé mẹ́rẹ̀ẹ̀wá tọ́lọ̀ fẹ́ kó fún àyè àwọn òfin ní wọ àlìjẹ́nà báwọn ọmọ ní ó ṣe wọ náà pé wà fún. àti àbúrò àti àbúrò ẹ dúró ẹ̀yájọ́ ìdún wọn wọ nígbà tá a bá kó dúkìá wọn fún wọn tàwa náà wọn ní ránkì iṣẹ́ àṣẹlẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀. ويدخلون الجنة فيقولون الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. الحمد لله الذي أذهب عنا الحزن. ọba àwọn ni adúgbàbúrò ọlọ́run tó ẹ pé àṣẹ àbá. عنا الحزن. jẹ́dá àmúdàpọ̀nù ayé wa gbogbo ìbànújẹ́ wọn ti mú kó. إن ربنا لغفور شكور. ọba aláforíjì ọba ọpẹ́ ni àmàdúpẹ́ yìí tó ṣe yìí àdéhùn tọ́lọ̀. الذي أهلنا دار المقامة من فضله لا
يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب. wọ́n sà wọlé ànábì Muhammad. wọlé ànábì Muhammad. àdéhùn rẹ tó ṣe ni. àdéhùn rẹ Ọlọ́run bá tó ṣe ni. látàwọn ànábì. látàwọn ànábì. ó ṣe fáwọn ẹni rẹ. ó ṣe fáwọn ẹni rẹ. àwọn èèyàn bẹ́ẹ̀. àwọn èèyàn bẹ́ẹ̀. kò fi bàbá wa yìí sí. ǹjẹ́ kó fi bàbá wa yìí sí. àwọn èèyàn bẹ́ẹ̀. àwọn èèyàn bẹ́ẹ̀. kò fẹ́ nìkọ̀ọ̀kan àwa náà. kó fi ẹnìkọ̀ọ̀kan àwa náà sí. orí ẹsẹ̀ wa jù wá. orí ẹsẹ̀ wa jù wá Ọlọ́run. yọ́nú sí wa. Ọlọ́run yọ́nú sí wa. ìyá fi wá fún ànábì Muhammad. ìyá bàbá ànábì Muhammad. orí ẹsẹ̀ wa jù wá. orí ẹsẹ̀ wa jù wá Ọlọ́run. yọ́nú sí wa Ọlọ́run. ìyá fún ànábì Muhammad. ìyá bàbá ànábì Muhammad. orí ẹsẹ̀ wa jù wá. yọ́nú sí wa. yọ́nú sí wa Ọlọ́run. ìyá bàbá ànábì Muhammad. wàhálà ti ní. wọ́n láti ní ayé. wàhálà ti ní kọ́kọ́ sáré. wọ́n láti ní ọkọ̀ sàré. ọlọ́gbẹ̀dẹ̀ àlìkìyà. tọ́wọ́n ní tọ́wọ́n ní àlìkìyàmẹ́. wàhálà sí. Ọlọ́run wọ́n láti wàhálà mọ̀lẹ́yà ànábì Muhammad. sewale malaya anabi Muhammad. mọ̀lẹ́yà ànábì Muhammad. sewale malaya anabi Muhammad. ọlọ́run ẹni ọlọ́run. abarikola ẹni Ọlọ́run. ọlọ́run adé kárẹ̀.